ṣá igba ìràwọ̀ tí tọ̀mọ́lẹ̀ sínú ayé ẹni dára lóhùn ti tù lóhùn pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ mi má torí tẹ̀mímọ́ wa orin ìwé àdúrà rèé Funbi Ayodele-Makun nínú orin ẹ̀mí tí a pe àkọlé rẹ̀ ní ó gbọ́dọ̀ dára fún mi. Ó gbọ́dọ̀ dára fún mi. Ó gbọ́dọ̀ dára fún mi o. Lówùrọ̀ lọ́sàn àti lálẹ́sẹ̀. Ó gbọ́dọ̀ dára fún mi o. Ó ti dandan kó dára fún gbogbo àánú ọdún yìí kásẹ̀tì tó kún fún orin ẹ̀mí orin ìbùkún àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí ṣí fèrè sí ọ̀run sílẹ̀ fún gbogbo ènìyàn láti rí ìbùkún Ọlọ́run gbà. Béèrè fún fídíò kẹsẹ̀tì ọdíò kẹsẹ̀tì fídíò CD àti ọdíò CD. Ó gbọ́dọ̀ dára fún mi ti Funbi Ayodele-Makun ní gbogbo ibi tó máa ti ń ta ojúlówó kẹsẹ̀tì ládùúgbò rẹ̀. Iléeṣẹ́ Remdel Optimum Communication 115 Nnamdi Azikiwe Street Ìdúmọ̀tà Lẹ́kọ̀ọ́ 42 New Court Road Ògùnpá Ìbàdàn 163 Taiwo Road ojúkojú Stadium Shopping Complex Ìlọrin títí tó fi dé 69 Ọbadẹ́kìjà Road Àkúrẹ́ 31 Ìjìgbò Junction Adó Èkìtì. Ó gbọ́dọ̀ dára fún mi orin ìbùkún orin àdúrà àṣẹ Olúwa ní pé kó dára fún àánú ọdún yìí àmì ẹ̀ pọ̀. Ó gbọ́dọ̀ dára fún